Lizzy tá mi chono àwọn ló fẹ́ máa lo reverse psychology fún ṣé wọn kan tó ń pè reverse psychology gan ṣé ẹ ti rí update tó kọ ìwọ ọmọbìnrin yìí you are so predictable you are so ṣe bí ọjọ́ kìíní àná ìwọ àtàwọn warriors ẹ̀ ń gba ọpẹ́ ẹ̀ ń gba ẹ̀yìn pé Ìyábọ̀ àti ṣé o ò ṣe show yẹn ni ṣé ẹ gbọ́ pé ẹ gba ẹ̀yìn pé Ìyábọ̀ àti Tóyìn wọ́n ti jà wọ́n kíra wọn ní premiere of Ọmọ́tárá Johnson ṣé o ò ṣe show yẹn ni nísìnyí Ọlọ́run nísìnyí wá ń ṣe bíi tòótọ́ ààrà o don't do that ó sọ pé nǹkan tó so wọ́n pọ̀ ṣèbẹ́ tún dúpẹ́ pé àdàbí ló ń ṣe wọ́n o àdàbí ṣèbẹ́ sọ pé àdàbí ò jà ni Lizzy why are you o kò ń padà síwájú o kò ń padà lọ sẹ́yìn o kò ń lọ wájú o kò tiẹ̀ yí ẹ so àdàbí kò tún ṣàdàbí mọ́ kì tún ṣàdàbí jealousy is that you so mo the plan you had ṣẹ́rí plan tó ní pé kàn jà so that people will think that àyèpè àògùn is working that is the plan she had kò dẹ̀ mọ̀ pé Tóyìn àti Ìyábọ̀ tẹ́ bá ń gbọ́ pé àpáàrà Tóyìn tẹ́ rí yẹn Tóyìn understand the assignment Tóyìn understand the assignment Ìyábọ̀ tẹ́ dẹ̀ tó wá rí yẹn she controls everything so ṣe rí àjọṣepọ̀ àwọn méjèèjì ó favour àwọn méjèèjì ẹ gbàgbé àjọṣepọ̀ Tóyìn àti Ìyábọ̀ the baddest connection ni ara nǹkan tó ń dùn Ṣọlá pé nìyẹn because kò rẹ́ni bá ṣe wọn ò bá ṣe kò rí irú connection yẹn torí tó bá yẹ pé ó rí irú connection yẹn rí pé ó sunkún pé ojú abẹ́ tó bá yẹ pé mo nírú ẹ̀gbọ́n bíi tiẹ̀ ni gbogbo àwọn èèyàn tó ṣe bí ẹ̀gbọ́n ṣó gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni ẹ̀gbọ́n nǹkan tó ju abẹ́ sọ ni ó ní àǹtí òun nìkan ló lè sọ pé kóun pa chat kóun má ṣe mọ́ tóun dẹ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu Lizzy àwọn èèyàn kan tó ìyanu láìfẹ́ wọ́n tó ẹ̀gbọ́n nu láìfẹ́ bọ̀ òun kì í ṣọmọ tó ń gbọ́ràn that is why you always feel like you don't it's not blood alone kì í ṣe blood náà fi ń jẹ́ ẹ̀gbọ́n èèyàn náà fi ń jẹ́ ìyá èèyàn that is the same thing I'm telling you gbogbo advice tí ọba ńlá fún ẹ gbogbo advice tí MHM fún ẹ advice wo ló tún fẹ́ jù yẹn lọ nínú ayé ẹ advice wo ló tún fẹ́ jù yẹn lọ you are now jealous of o wá rò pé to you always think that Ìyábọ̀ àti Tóyìn àjọṣepọ̀ wọn torí tiẹ̀ ni ibi tó ti get it wrong ni mo ń sọ kinní kan pé ṣe rí fan base wọnú ara that is it if you like you can like Fúnkẹ́ Akíndélé kò dẹ̀ like Tóyìn àwọn tó kàn fẹ́ jà tó fẹ́ para wọn ló kàn para wọn I like the two of them you can like Iyabo like Toyin like Fúnkẹ́ Akíndélé like Toyin kí lorúkọ ẹ̀ Mercy Aigbe is your choice fan base yẹn wọnú ara kò ṣeé ṣe mọ̀ they are all together wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ́ ni because like that they are stronger together tẹ́lẹ̀ bá ṣe fún gbogbo wọn máa kó sí tẹ́lẹ̀ bá ṣe fún gbogbo wọn máa support ẹ̀ they are stronger together èèyàn kan ò lè dá ṣe bí Lizzy sọ pé èmi ni mo kọ́kọ́ èmi ni mo ṣe léyìí èmi ni mo ṣe tọ̀hún ibi tí Lizzy ti ní problem nìyẹn because to her she feels like kóun nìkan máa dá nìkan máa rọ gbogbo ẹ̀ ó lè dá nìkan ṣe kò possible you need each other in this life and that is the thing that Iyabo Toyin and all of them don't understand wọ́n lè jà that is ní àtàwọn jà now that is a normal thing in fact human ni wọ́n for them to fight wọ́n ní ọmọ ìyá méjì tó bá wọlé tó bá jáde tó bá bóyin kẹ wọn bára wọn sòótọ́ ọ̀rọ̀ wọ́n tó bá wọlé tó bá jáde tójú wọn lé síra wọn wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ Toyin and Iyabo they understand number one Iyabo understand the media
Number 2, Toyin understand the craft. So àjọṣepọ̀ àwọn méjèèjì wọ́n dẹ̀ understand the fans tán ni. Àjọṣepọ̀ àwọn méjèèjì ó ṣe kí ni? Ó múnádóko. Àjọṣepọ̀ àwọn méjèèjì ó ṣe kí ni? Ó múnádóko. They understand it. Nǹkan tí ò yé ẹnìyẹn tí wọ́n rò pé ẹ tó bá ti jà àdàbí ló ṣiṣẹ́ ọ̀dẹ̀. That is just, you are a fool for you to think that àdàbí ló ṣiṣẹ́. Wọ́n máa jà wọ́n máa parí ẹ̀. Iyabo gbé memory of you síta. Toyin náà gbé alábòsí síta. So báwo ló ṣe fẹ́ jà ìgbà tó mọ̀ pé the same fan base làwọn méjèèjì ṣe ń run. Á jẹ́ pé less money to their pocket nìyẹn. Oh, money. So they understand. That is why you are bothered. You think that tó bá ti rí gbogbo wọn together, wọ́n ṣàbòsí ẹni, wọ́n fẹ́ mú ẹ wálẹ̀ ni. No, they are working on themselves, making millions. When you are over there, don't wash your phone like 13 days. Don't rú ṣíọ. Tó ní wẹ̀, tó ní brush, tó ní fòbò tí gbogbo ẹ̀ máa gbá. Those people, they ẹ gbàgbé. No be sure, no be beans. But you won't understand. Because gbogbo nǹkan tó wà nínú ayé ẹ̀ tó understand ni pé kó jà. Àjànàkú. Mrs. Àjànàkú. Kó jà, kó máa bá gbogbo wọn jà. You think that ìjà náà fi ń ṣe? In fact, the strongest people, èèyàn tó yẹ kẹ́ ẹ bẹ̀rù jù, the people that are quiet. Tó máa disrespect wọn, they don't say anything. Ẹ wo bí Iyabo ṣe ń fi iná mọ́ Lizzy. Lizzy kan ló ń kà bòròbòrò. Iyabo, I left everything for God. Ṣé rí ọ̀rọ̀ yẹn lásán? Mo fìjà lẹ̀, mo fìjà fọlọ́run jà, mo fọwọ́ lẹ́rán. Ayé ẹ̀ ti bàjẹ́ lórí statement yẹn lásán. Statement yẹn lásán, ó ti bà tiẹ̀ jẹ́. Ó máa rojọ́ kú ni. Statement tí ọmọbìnrin yẹn ọ̀tà wípé I leave everything for God. Fear the people that are quiet when you disrespect them. Ó ti lo gbogbo géèmù tó ní. Ó ti insult ẹ, ó ti borúkọ Iyabo jẹ́. Ó ti mú ọkọ ẹ̀, ó ti insult ẹ. Ó gbé àwọn ọmọ ẹ̀, ó gbé ṣépè. Grandson náà tó ṣàìdélé ayé, ó mú ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fọ́tẹ̀. Lizzy, gbogbo nǹkan tó ṣe yẹn ṣó move Iyabo? Kò move ẹ̀ náà. Ó dẹ̀ fi ẹ́ lẹ̀. Bó dẹ̀ ṣe ṣe tó ṣó wá dáa fún ẹ. Ṣèbó ṣe pàpà bàjẹ́ fún ẹ náà. That is it. Now you are now saying that mọ̀ pé kinní kan ẹ jẹ́ nǹkan update fún yín ẹ tiẹ̀ máa understand nǹkan tá à ń sọ. Ó ní na me dey determine Iyabo Ojo's ex-convict next move. First to begin with, ó ṣàwọn rí ibo ló ti ṣẹ̀wọ̀n gbé jáde. Bó ṣe ń stalk ẹ̀ tó ó yẹ kó o mú ibi tó ti ṣẹ̀wọ̀n. You can't just use random words and you expect us to, Lizzy, that's a child's play. You are using random words, ex-convict. Ibo ló ti ṣẹ̀wọ̀n. Ó yá gbé bóde. Ìwọ náà da petrol lórí inú ìdùmọ́ta tó fẹ́ ṣáná sí. Ibo ni Iyabo, ìwọ ló lọ jalè inú ìdùmọ́ta. Ibo ni Iyabo ti ṣẹ̀wọ̀n. Ó ní ìwọ ló determine next move wẹ̀. Ẹ máa gbọ́. Ó ní you are nobody without Rakumi, ìyẹn Toyin Abraham. Pé Iyabo is nobody without Toyin Abraham. Ọ̀dẹ̀. Ó mọ̀ pé wọ́n jọ wọnú industry the same time. Àbí the same film náà jọ ń ṣe, the same kinní náà jọ wà. Òpònú. Ó ní Iyabo is nobody without Toyin Abraham. Toyin, ìyẹn Rakumi, is bigger than you and your daughter plus Ijimere all together. Oh. Well, ìwọ nìkan ló mọ̀ yẹn. Ìwọ náà ló ń analyze gbogbo ẹ̀. Tó bá sọ pé Toyin is bigger than Iyabo, automatically Toyin is bigger than you yourself. She's bigger than you. That is it. Jealousy ló ń ṣe ẹ́. She's bigger than Priscilla. How are you even measuring this thing? Priscilla ò ṣe fíìmù náà. Ṣé Priscilla wà nínú Hollywood ni? Ẹ rí ibi ṣe bí ìwọ ló gbé jáde ibi tó ti ń compare Priscilla àti nǹkan tó ń control òye tó ń make bó ṣe ń control owó, influencing product and all of that. Torí bó ṣe ń hail ọmọbìnrin yẹn. Orí bó ṣe ń wé so báwo ni wọ́n ṣe calculate pé bó ti Iyabo, Priscilla
àti iṣẹ́ Rakim ni ló sọ pé Tóyìn bigger than all of them. Ìwọ ló ń bá wọn ṣì Ọlọ́run ṣoore fún oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni nǹkan Ìyábọ̀ wọn lè pín létí Priscilla nǹkan Priscilla wọn lè pín fún Tóyìn oníkálukú mú ògo tiẹ̀ wálé ayé ní lọ́tọ̀ọ̀tọ̀. They are unique in their own ways. Iyabo is known very well. Toyin is known very well. Priscilla is known well. Tí o mọ̀ pé orí ibú náà mọ̀ wọ́ sí. Orí ibú kó máa ṣépè fọmọ. Kó máa ṣépè kó máa gbógun kó máa ṣe orí burúkú náà mọ̀ ìwọ sí. Ṣọlápé. So no be you go dey talk pé one person bigger than this person. They are family now. They are more or less like family. They are not even friends. So Iyabo's family and Toyin's family wọ́n ti wọnú ara. Who is your family, Ṣọlápé? Na only you dey ṣorí burúkú every day by yourself for yourself alone. Ó ní Iyabo Òjó ó lè ají fóònù wo ló jí ìwọ lọ ṣe fake transfer nínú Ìdúmọ̀tà. Sórí tiẹ̀ orí ẹ̀jẹ̀ ti gbà bọ̀dẹ̀ tó jẹ́ pé you will just be saying things forgetting your own history. Orúkọ ẹ̀ gàdàgbà báyìí wọ́n máa pe Lizzy olè Ìdúmọ̀tà wọ́n máa fi tẹ̀lé. Olè Ìdúmọ̀tà ni fóòwò ni Ìyábọ̀ jírí kò dálé rí kò ṣẹ̀wọ̀n rí ìwọ ló ń sún kọ́ọ̀tì lójoojúmọ́. Ó ní gbà fún gẹ́ you won't know Rakumi's new God sent the autistic mugu Rakumi go kuku crawl back. Ṣé bó sọ pé ó jura wọn lọ ń sìn ó tún sọ pé Tóyìn ju both Iyabo Priscilla and Rakim ó ju gbogbo wọn lọ ó tún sọ pé Tóyìn ló tún crawl back to Iyabo. Hey Allah, which way now Aunty Ṣọlápé? Which way now? No be you say that ṣebí Tóyìn ti jù wọ́n lọ. Why would Toyin crawl back again to people that she's bigger than? That is one thing I want you to understand. Lizzy, people like each other. They just don't like you. People wọ́n bára wọn ṣe ìwọ nìkan náà include they remove you from setting because kì í ṣe èèyàn ẹranko ni ẹ́. You no be better person. You no be person at all. You be animal inú igbó. Inú ìgbẹ́lẹ̀ ẹranko ń gbé ibẹ̀ náà yẹ kán lọ jù ẹ́ sí àtiwọ́ àti bọ̀dá láti. Ṣé mo báwọn South Africa yẹn bọ́ ṣe máa ń wọṣọ yẹn bí hunter yẹn nǹkan tó yẹ kán pín fún Lizzy yẹn because kò gún já yára yé kò jẹ́ ìrọ̀rùn kóra wà ní àwọn kàzọ́ngó yẹ̀yẹ̀ inú igbó ń bẹ̀ yẹn. Ibi tó belong sí ni. Oní Tóyìn tó tún ga jù wọ́n lọ tó tún big jù wọ́n lọ òun ló tún crawl back to them. Oní make una dey together dey sweet us cause una lives dey be like alakan inú pain. Jẹ́ ẹ sọ kíní kan fún ẹ. Na you say they don fight. Na you say them being together ó tún dùn mọ́ ẹnu. Which one? A mọ̀ pé ojú tún ti Àdàbí gbogbo ògbà Àdàbí yẹn lulẹ̀. Àdàbí yẹn ti lulẹ̀ jù á ti crack gan sìn. Àdàbí tó gbé dání gbogbo ògbà. Mo ní Àdàbí tó gbé dání tó jẹ́ pé kò mọ̀gbà tó máa lọ so táyà sí ẹ lọ́rùn. Àdàbí jápa ní ìgbà tó rí ẹnu Ìdúmọ̀tà tó lọ ṣe fake transfer. Kò mọ̀gbà tó máa so táyà sí ẹ lọ́rùn Àdàbí fi ẹ́ lẹ̀. Àwọn èèyàn ṣoríire nílé ayé wọ́n ń gbé nǹkan rere ṣe nínú ibi tó jókòó sí tó ti ń analyze ayé Ìyábọ̀ yẹn náà ló ti ṣe fíìmù Memory of You sórí YouTube táwọn èèyàn dẹ̀ ń wò tó ń bò wìtìwìtì tó ń bò wìtìwìtì níbi tó jókòó sí tó ti ń ṣorí burúkú tí gbogbo ara ẹ jẹrà tán tó bàjẹ́ Ọlọ́run mọ reason tó fi yá pé skin ó tún ti ní skin problem gbogbo ojú ẹ bó ṣe rí gbogbo orun ẹ tó déwájú yẹn gbogbo ẹ ti ré dànù Ọlọ́run mọ àìsàn tó ń bá tù bó ṣe wà yẹn ibi tó jókòó sí tó ti ń rojọ́ ẹlẹ́jọ́ tó fúnra ẹ nísinmi mímí èèyàn tó rán iṣẹ́ mímí èèyàn tó gbá búrẹ́dì lọ́wọ́ ẹ gbogbo ìgbà ẹkún ni Ìyábọ̀ ni o ó ní achievement dey far from all of you na ní number two ìwọ ló sọ pé big nsìn ó tún sọ pé kò tún ní achievement kí ni ìwọ achieve Ṣọlápé ìbéèrè ò fàjà o kí ni ìwọ ti fi ilé ayé ẹ gbé ṣe what have you done what have you achieved dànkó máa kígbe ọmọ kan máa kú èèyàn kan máa kú tọmọtọmọ ẹ wo bí yẹn kan ṣe rí adẹ̀rí bí yẹn ṣe rí inú sàré ẹnu mọ̀mọ́ ò dá rárá kí ni ìwọ fún ara ẹ achieve Ṣọlápé value wo lo had
kí ni impact ẹnu ayé? What are you known for? Tó bá kú lẹ́yìn báyìí kí ló wá sọ pé o ṣe ń lé ayé? What would they say that ọmọbìnrin ó gbìyànjú ó ṣe lé kò sí èpè náà máa fi sìn ẹ́. Ìwọ ló ń ṣọ́ friendship, ìwọ ló dàrú, ìwọ ló máa ní Adégún, ìwọ ló tún sọ pé Adé ògùn mọ́. So kì í ṣàdàbí mọ́ sí ìgbà tó wọ́n tún crawl back to each other's family. But who is crawling back to you? A ló ti bẹ́ẹ̀ jà tó tún bẹ́ẹ̀ ṣe rí. Ṣé o rí pé nǹkan tó ń pè ní ìjà ni? Èèyàn méjì tó respect ara wọn tó bá ti ẹ̀ jà, they give each other space. Kì í ṣe olórí burúkú bíi tiẹ̀ tó bá ti báyàn jà báyìí. Wàá kó gbogbo family ẹni yẹn síta, wàá kó ọmọ ẹni yẹn síta, wàá máa ṣépè fún wọn, wàá tún máa sunkún pé wọn ò bẹ́ẹ̀ ṣe. How can somebody do with you? Nígbà tó jẹ́ pé èpè fún ọmọ, èpè fún family wọn ló máa ṣe. Look how mature Iyabo and Toyin bó bọ́ ṣe jà fẹ́rẹ́fẹ́ tán dẹ̀ tún fata sí lórí tán wá spicy. They pepper your eyes. They pepper, you did not expect it. O rò pé wàá máa rí content, Look at them. Tán lọ fi ẹ̀ṣẹ̀ sí. Comment tán jọ comment on that post. Ìwọ náà fi ṣẹ̀sìn tó bá mọ̀. Lizzy, ìwọ náà fi ṣẹ̀sìn tó bá mọ̀. Torí wọ́n ti jẹ́ kó kọ́kọ́ ya wèrè lọ́nà kan tó drop ẹ̀ pé máa jà ó rí bójú ti ṣe tiẹ̀ tẹ́sẹ̀ wọlé kúrukù ó rí bẹ́sẹ̀ ṣe wọlé ṣọlá pé you never see anything. These people, they will deal with you ọmọ pé òun pẹ́ bẹnu jẹ́ òun pẹ́ ké, they will deal with you you never see anything. Máa ṣorí burúkú kó máa ṣòṣì bí ọmọ abẹ́rẹ́ aṣẹ́wó kiri.